ẹ̀yin tí ìpínlẹ̀ Kwara a kí yín o, ẹ kú ìrọ́jú o. Èyí tó tún ṣẹlẹ̀ ní ṣéwòrò Kwara níjẹta, nǹkan ìbànújẹ́ tún ni, àdó olóró tó tún dúgbàwù ń bẹ̀. Kí la ti fẹ́ ṣe sí o? Ó sì claim ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí, àwọn èèyàn kú. Ẹ̀yin ti Kwara, àwọn èèyàn ń káàánú ìpínlẹ̀ Kwara gan ni. Torí àwọn ará bí yìí sọ pé èmi ò mọ ibi tí àwọn afẹ̀míṣòfò tí wọ́n ti láwọn ń bọ̀ tí wọ́n ó sì lọ. Ṣé àwọn ìjọba ò gbáradì fún àwọn afẹ̀míṣòfò yìí ni pé bí wọ́n ṣe láwọn ń bọ̀ yìí o, àwọn wọ́n lọ, àwa náà lọ dúró dè wọ́n. Kò sí àwọn tó lè dúró. Aráàlú Kwara ṣe ń retí agbófinró, ológun àtijọba. Ẹ ń gbìyànjú nílùú Kwara, Ọlọ́run má fẹ̀mí wa ṣòfò. Allegedly, bó bá jẹ́ ń tà ń gbọ́ wípé lórí sísọ orílẹ̀-èdè Nàìjíríà dẹlẹ́sìn kan ni, tàbí nítorí ṣàríà, tàbí nítorí òṣèlú, Ọlọ́run bá ayé gbogbo àwọn tó wà ń di ẹ̀jẹ̀ o. Gbogbo ẹni tó mọ̀ ń pẹ̀ pátá lọ́lọ́run dá ṣẹ̀ríà fún o. Ìbéèrè tiwa rèé, ṣágbára ìjọba yìí lè ká? Wọn ò fẹ́ gbọ́ o, a sì béèrè ni o. Ẹ̀ṣẹ̀ òsì sínú béèrè o. Ṣé agbára ìjọba yìí ká àwọn afẹ̀míṣòfò? Ìgbésẹ̀ táyé ìjọba gbé tí bàbá Bọ́lá Ahmed Tinubu ààrẹ Excellency tí wọ́n fọn rere state police yóò ti tóṣù mélòó báyìí? Ẹ bá ń kọ sábẹ́ comment section. Ṣé ẹ ti gbọ́ pé wọ́n ń rìkúrútù láwọn state yẹn, àwọn state tó wà lórílẹ̀-èdè Nàìjíríà? Mélòó ni state police tí wọ́n ti gbà? Ṣé àwọn ilé ìgbìmọ̀ aṣòfin tí wọ́n gbà wọlé? Irú àwọn èèyàn wo ló ń ṣolórí wa, ló ń ṣaṣojú wa lórílẹ̀-èdè yìí? Ẹ fi sábẹ́ comment section. Kí ló ń dá state police dúró? Tó bá jẹ́ owó ni wọ́n fẹ́ ṣe àfikún owó fáwọn olóṣèlú yìí, tí owó tí wọ́n ń gbà, wọ́n mọ̀ ti fi òǹtẹ̀lù, wọ́n ti fi òǹtẹ̀lù, wọ́n ti fi òǹtẹ̀lù, wọ́n ti fi gbogbo ẹ̀, wọ́n ti fi lé. Pààyàn lé ọ̀tún, pààyàn lósì. Ẹ̀yà míì ń pa ẹ̀yà míì, wọ́n dẹ̀ ń sọ pé nǹkan kan náà làwọn. Ìjọba ẹ fẹ́ division, ẹ fẹ́ wọ́n kọ́ lórin, ṣùgbọ́n ìpanisayọ̀ yìí ń kọ́ṣẹ́ ẹ̀fẹ́ ni. Ìtòdẹ̀lì dẹ́kun ẹ̀, òun náà là ń sọ pé kóníkálukú wà láyé ẹ̀ torí àrònú bákan náà, ìwà wa ò dọ́gba. Kí làwọn ará bí ń fẹ́? Ààrẹ ni jáde sọ fún wa o. Ẹ̀yin ìjọba orílẹ̀-èdè Nàìjíríà, kí lẹ̀ ń wò? Ṣé ẹ ti sọ̀rẹ́ńdà fáwọn agbésùnmọ̀mí ni lọ̀rọ̀ wọn tó fi ń de lemọ́lemọ́ bí eléyìí? Ṣé ẹ gbà pápá yín ò lè ká ni? A gbà pé ìjọba Bọ́lá Ahmed Tinubu Excellency wọ́n gba àwọn sójà ilẹ̀ Israeli àti US lé àlejò láti wá mọ̀ ṣe kíni, mọ̀ wá train àwọn sójà àti wá bá ti ń jagun. Ọdún mélòó? Kí ló dé tí wọn ò gbéra pa kán bẹ̀rẹ̀ àdójúkọ àwọn afẹ̀míṣòfò? Èmi rò pé kọ́mọ̀jẹ̀ ń táwọn èèyàn ń sọ ni wípé àbí ń tàbá ṣàṣọ́ngbà kan tí agbésùnmọ̀mí àtàfẹ̀míṣòfò tẹ́ bá ti ń lo 48 hours 72 hours nínú ìlú pé ìjọba abẹ̀ kan fura sí i. Ṣé ká wá sọ pé òótọ́ lọ̀rọ̀ ọ̀hún? Àbọ̀rọ̀ táwọn èèyàn kan ń sọ káàkiri ń sìn wípé ìjọba o, wọ́n ń sanwó fún àwọn agbésùnmọ̀mí. El-Rufai sọ pé mínísítà ètò ààbò kékeré àbí ṣé ọ̀dà kọ̀ wọ́n gbà tẹ́jọ́ ní gbólóhùn a sọ pé ìjọba tó wà ń bẹ̀ yìí wọ́n ń sanwó fún àwọn agbésùnmọ̀mí. Wọ́n ní ni o, allegedly ni o, ẹ̀ẹ́dẹ̀ dáhùn, ẹ̀ sọ pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́. Létà tẹ́ wá ní kò sí ní tó jọ, ṣùgbọ́n ní ìsìn ọ̀rọ̀ yìí tó ti ń jáde. Kí ló dé? Owó kíni tó bá jẹ́ lóòótọ́ ni, tí kì í bá ṣe lóòótọ́, àjẹpẹ́ ń parọ́ mọ́ yín ni. Kí ló dé tí agbésùnmọ̀mí afẹ̀míṣòfò tó wá gba orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ ìjọba? Ìyẹn ni pé ni wọ́n overthrow, ìta ń sọ ni pé wọ́n gba ìròyìn
tó ju ti ìròyìn ti ìjọba lọ. Ọ̀rọ̀ wọn ń lékè ọ̀rọ̀ ìjọba, ọ̀rọ̀ wọn láyé ń wí, ọ̀rọ̀ wọn láyé ń sọ. Ìjọba ló yẹ ká máa gbọ́rọ̀ wọn lójoojúmọ́. A fẹ́ sílé omi ń bí o, a fẹ́ sílé epo ń bí o, a fẹ́ ṣe iná ń bí o, ìtọ́ yẹ ká máa gbọ́nu. Ṣùgbọ́n tá à ń gbọ́ ni yéè àdó olóró ń bí, yéè wọ́n ti pààyàn, yéè wàhálà rèé o, yéè wọ́n réèpù o, yéè wọ́n jíyàn gbé. Kí ló dé tí ariwo agbésùmọ̀mí afẹ̀míṣòfò wa pọ̀ ju ariwo ìjọba lọ ní ti dáadáa? À ń bú Gumi, à ní wọn ò gbé Gumi. Ṣé ò tí ì mọ hàn sí wa lójú báyìí nínú interview kan tí Gumi ṣe? Ó ní ìjọba tó wà ń bẹ̀ yìí ò lè sọ pé àwọn ò mọ àwọn agbésùmọ̀mí, kódà wọ́n mọ̀ wọ́n lọ́kọ̀ọ̀kan pẹ̀lú orúkọ wọn. Wọ́n á sì máa rán èèyàn tẹ̀lé òun tó bá fẹ́ lọ bá wọn ṣèpàdé pọ̀. Òun ọ̀dà lọ rí. Kí wá là ń sọ pé kán àrẹ́sì Gumi fún? Bàbá àrẹ́sì Gumi, ìtó tọ́ sí Gumi ló máa tọ́ sáwọn tó ń ṣèjọba. Ara ń ná àwọn èèyàn, ẹ̀jẹ̀ ń sàn. Ìdí tí wọn ò fi gbé Gumi lẹ́gbọ̀n torí àṣírí ni, káṣírí ọmọ bá tú. Gumi lọ negotiate ni. Bí wọn ò bá ní Gumi ọ lọ, Gumi ò ní kó àwọn èèyàn tó ìjọba rán tẹ̀lé o. Ó ní wọ́n ní delegate mọ́ tẹ̀lé òun. Kí wá la wá ń sọ? Kí ló dé tó wá jẹ́ 2027 election ló wá mú lẹ́mìí yín ju ẹ̀mí àwọn èèyàn lọ? Nígbò la fẹ́ sinmi gbogbo eléyìí? Ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ lajú. Nígbà tí àwọn èèyàn bá àlẹ́jì ìjọba, àwọn tó wà nù ìjọba, pé ìdí tí wọn ò ṣe forúkọ àwọn tó ń sponsor àwọn afẹ̀míṣòfò síta ni wípé ọ̀pọ̀ wọn náà ló wà nù ìjọba. Nígbò lẹ́ àwà sinmi láti máa dìbò yan àwọn tó máa ń sponsor àwọn agbésùmọ̀mí tàbí tàn gan jẹ́ terrorist fúnra wọn. Nígbà wo ni? Tẹ́lẹ̀ kò sẹ́ni tó lè sọ gbogbo ohun tá à ń sọ yìí, ṣùgbọ́n à ń sọ nítorí ipò ti dójú ẹ̀. Tó bá tó àsìkò àti su kinní kan là. Bí ò bá jọ bẹ́ẹ̀, bí ò bá jọ gàté, táwọn ò sọpọ̀ jọ bẹ́ẹ̀, torá àkájọba mọ́ bẹ́ẹ̀, ṣùgbọ́n ó hàn sí ẹ̀yin èèyàn, ẹ̀yin lẹ mọ èrò ọkàn yín, ẹ fi sábẹ́ comment section. Kí ló dé tí ó jẹ́ wàhálà sàríà, pọ́lítíìsì, jihadi, wàhálà northerners, àwọn Fúlàní, kí ló dé tó pọ̀ tó báyìí? Àwọn náà ni repentant Boko Haram, repentant bandit. Ṣó yẹ kí ìjọba kan máa ní àwọn kan repenti nígbà tí wọ́n ti pa ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, giving them the opportunity? Kẹ́ ẹ máa fún wọn ní opportunity. Kán ní tàn bá ti sọ pé àwọn ò ṣe mọ́, wọ́n sì tó ń padà bẹ̀ o. Wọ́n á wá ná òbítíbitì owó ìjọba sórí wàhálà àwọn Boko Haram. Wọ́n ó tún kó wọn mọ́ sójà. Ẹ wá ní wọ́n ń pa àwọn sójà. Ẹlẹ́rìí rehabilitate ilé ayé wọn. Ṣé lè kí ìṣe wa wèrè ni? Ẹ lè understand ọmọ Nàìjíríà. Ẹ̀yin tí òṣèlú ti wọnú ọpọlọ yín, èébú lẹ́ẹ̀mọ́ bú. Ìtàrí ẹ̀rí. Òṣèlú, ìfẹ̀míṣòfò, ìpànìyàn nítorí ipò, nítorí ẹ̀sìn, nítorí ẹ̀yà lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ wá máa bú ẹni tó ń sọ̀rọ̀ nítorí pé ẹ wà nínú ẹgbẹ́ òṣèlú kan. Èwo ló sànú ọmọjá? Ṣé àwọn people deserve second chance ni? Àwọn tó ti pààyàn, tí wọ́n ti hùwà oríṣiríṣi, tí wọ́n ti lé àwọn, tí wọ́n ti sọ aláìníyá di aláìlọ́mọ, tí wọ́n ti sọ ọmọ ọ̀dọ̀ aláìníyá aláìní bàbá, tí wọ́n ti kó ìbànújẹ́ sínú ayé orílẹ̀-èdè àti àwọn ènìyàn, tí àwọn ìjọba kan wá jókòó tí wọ́n sọ pé wọ́n repent. Nígbà tí Ọlọ́run gan sọ pé ẹlẹ́ṣẹ̀ kì yóò lọ láì jìyà, ẹ wá ní ká má gbà pé torí òṣèlú ni gbogbo ọ̀rọ̀ yìí ṣe ń wáyé. Kí ló dé tí agbára ẹ̀yin olóṣèlú ò ká wọn? Kí ló dé tẹ̀ ń wéṣì owó ọmọ Nàìjíríà lórí àwọn afẹ̀míṣòfò tẹ́ ti pa àwọn èèyàn tó yẹ kẹ́ ẹ pa dànù? Ẹ jẹ́ n béèrè ìbéèrè o. Ṣé lóòótọ́ lọ̀rọ̀ tí Gumi sọ ni? Ṣé lóòótọ́ ni pé ìjọba mọ̀ ń pa ẹ̀? Àwa ò sọ pé mọ̀ ń pa ẹ̀. Gumi ló sọ̀rọ̀. Ṣé lóòótọ́ lọ̀rọ̀ tẹ́lùfàì sọ ń gbà ẹ̀ pé wọ́n ń sanwó fáwọn bandit? Owó kíni tó bá jẹ́ lóòótọ́ ni? Àwa mọ̀ béèrè mọ́ ni.
ọmọ Nàìjíríà, ọmọ Yorùbá, ẹ kàn mí kú o. Nàìjíríà ti rún, ó ti rẹ Nàìjíríà. Ìlú tí ó bá ti lọ́wọ́ ẹ̀yàmẹ̀yà, ẹ̀sìnjẹ̀sìn tó bá ti lọ́wọ́ ẹ̀ nínú, ìlú yẹn ti tán. Ìlú tí agbára ò bá ti ká àwọn afẹ̀míṣòfò tí wọ́n tiẹ̀ lè reduce ẹ̀ bí ò bá jẹ́ tó 0%. Sọ́tà ń béèrè ìdí tí wọ́n fi kó bẹ́ẹ̀sì American soldier wá sí North lọ́wọ́ ìjọba àpapọ̀. Àwa náà sì ń béèrè lọ́wọ́ ẹ̀ wípé ṣé kò ríran bí wọ́n ṣe ń pa àwọn ènìyàn? Kí ló dé tí ò sọ̀rọ̀? Ṣé American soldier kan dìde lọ́dọ̀ wọn nígbà tálàáfíà wà ní Nàìjíríà àti ní North? Wọ́n kàn láwọn ń bọ̀. Ṣé rí pa ti ṣe nǹkan? Gbogbo ohun táwa sọ lónìí, ẹ má dì ti wa mú. Ìyà ń jẹ aráàlú, àní dákẹ́. Ẹ̀jẹ̀ ń sàn, ẹ sọ fún wa pé rọ́ ni. Ẹ̀mí ń ṣòfò, ẹ wá sọ pé rọ́ ni. Ẹ kó ọ̀rọ̀ 2027 lé àyà ju ẹ̀mí èèyàn lọ, ẹ wá sọ fún wa pé rọ́ ni. Kí ló tún kù? Kí ló kù? Ẹni tó bá jí ló mọ̀ pé òun jí. Ẹni tó bá jáde tó wọlé ló mọ̀ pé òun wọlé. Kí wá ló kù? Kí ló kù tẹ́ ẹ ṣe? Agbára yín ò ká àwọn afẹ̀míṣòfò. A gbọ́ pé bàbá Bọ́lá Ahmed Tinubu ti gbìyànjú, ó ti ní kán wá train àwọn ọmọ ogun tiwa náà bí wọ́n ṣe ń jagun kán lè dojúkọ àwọn afẹ̀míṣòfò. Ọdún mélòó ni wọ́n fi kọ́ wọn? Kí ló dé tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà, kí ló dé tẹ̀ ń sùn? Ṣùgbọ́n ẹ jí lórí politics, ẹ sùn lórí security. Àwọn agbésùmọ̀mí máa kọ lẹ́tà páwọn ń bọ̀ nílùú kan, wọ́n á dẹ̀ lọ. Ọlọ́run ọ̀dà o. Ìkànnì Ìjùgbà máa ṣàlẹ̀ tí wò wá Ṣéun Agboola lórúkọ tèmi. Ó bá jẹ́ bó ṣe yẹ orí nù, ó kù yín ọkọ̀ lọ. Ní gbogbo yín o, èèyàn Ọlọ́run pọ̀ nù yín, ṣùgbọ́n wọn ò tó nǹkan. Yorùbá yẹyẹ yín, wọ́n pọ̀ ṣùgbọ́n wọn ò tó nǹkan. Ẹni ré mọ́ rẹ o, ta lè yan re? Ẹni burúkú mọ́ rẹ, ta lẹni burúkú? Kábíyèsí Olódùmarè. Àrá Ọlọ́run máa sán sórí gbogbo ẹni ibi tó ń da orílẹ̀-èdè Nàìjíríà láàmú. Gbogbo alábọ̀dé nítorí ẹ̀sìn nílẹ̀ Yorùbá. Gbogbo ọlọ̀tẹ̀ nítorí ipò nílẹ̀ Yorùbá. Gbogbo yín pátápátá alálẹ̀ ń mú yín o. Ẹ̀ẹ́dẹ̀ ní rí nǹkan rere mú bọ̀ bẹ́ẹ̀. Ṣéun Agboola lórúkọ tèmi. Ìkànnì Ìjùgbà máa ṣàlẹ̀ tí wò wá. Orílẹ̀-èdè Nàìjíríà ojoojúmọ́ béèyàn bá jì, olówó lọ́wọ́ olówó lọ́wọ́, ìròyìn aburú téèyàn ń gbọ́ ó ń pani lẹ́kún. Ẹ̀yin náà padà sunkún káyà ayé yín tó bá yẹ tẹ́ ẹ ṣe tòótọ́, tẹ́ ẹ ṣe tòótọ́. Ẹ padà dégbére, ẹkún lè gbére sunká. Ṣùgbọ́n gbogbo ẹni tó bá fòótọ́ lò tó ń gbìyànjú, ṣùgbọ́n tí yànjú ẹ̀ ò kàn tí ì yọ ni, ẹ̀ ní sunkún. Ṣùgbọ́n ẹni tó káwọ́léwọ́ tó sì mọ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà yìí òun wà ní bó ṣe ń dàrú, àwọn tó ń kóbọn lé wọn lọ́wọ́, àwọn tó ń fún wọn lówó, gbogbo wọn pátá ó padà sunkún káyà ayé wọn ni, ẹ̀mí wọn ò sì ní gùn.